ẹ kúkú mọ̀ pé in tó wọn mọ̀ jẹ́ kì í pọ̀ mọ́ bọ̀dá yìí torí wọn náà Ṣadé ṣe ń wálé wa tẹ́tẹ̀lé a máa kíra wa lójú ọ̀nà ẹ̀kárẹ̀kárẹ̀ àkókò wálé wa Ṣadé ló di ọ̀rẹ́ mi lódìdí ó dé dọ̀rẹ́ mi nìyẹn ó máa ń wálé wa àti ibèmí àti ẹ̀ di ọ̀rẹ́ bọ̀dá yìí láì mọ̀ pé Ṣadé àti bọ̀dá bèè ti bára wọn lẹ́yìn kan papọ̀ èmi ò dẹ̀ mọ̀ àǹtí Ṣeun ọjọ́ tí mo mọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n sòkú tán lálù mí láyà ni mo kọlẹ̀kùn níbi òjò wù mí mo fi kọlẹ̀kùn mo kọlẹ̀kùn wọ́n ṣílẹ̀kùn fún mi bí mo ṣe ní Ṣadé bẹ́ẹ̀ ni pé kí n fún un lọ́rùn kò kú ni àmọ́ kò ṣeé ṣe fún mi láti gbà yẹn báyìí mi ò ń kí Ṣadé mọ́ mi ò dẹ̀ kí n kí bọ̀dábè náà mọ̀ máa ná lọ tèmi ni gbà mí wọn bá mi sọ̀rọ̀ mi ò ní dáwọn ló máa ṣe máa wò wọ́n rè tá bá ń bọ̀ tí máa ń bọ̀ máa yà sẹ́gbẹ́ kan nǹkan tí wọ́n mi fẹ́ kó kan nǹkan tèmi mi dẹ̀ kí sábà lọ sẹ́ńkù lè gan mi dẹ̀ kí sábà jáde ìwé mi ni mo fèsì nílé torí mò ń dúró de admission mi ni mo dẹ̀ sọ fún àǹtí mi torí màá sí mi close gan wípé ẹ má ẹ ṣe mọ bọ̀dá tí mo ní kó wọ́n lé wa yẹn ó ní yẹn ṣe pé Ṣadé ọ̀rẹ́ mi yẹn ó máa ká wọn papọ̀ lẹ́nu mo ká wọn tí mo ó ṣe bọ̀dú àdúgbò bọ̀dá yẹn máa bá ọmọ yẹn sùn mo ní bọ̀dá òṣèré rí wọn rí ibò kó dàgbà wọ́n ṣe gbá kan wípé wọn kì í sọ ọmọ kékeré àwọn bàbá Ṣadé sùn Ṣadé size ẹ̀ ní Ṣadé náà no ó lè máa rò bẹ́ẹ̀ àǹtí mi ti gòjù ó lè máa rò bẹ́ẹ̀ bá pa wọn ti jàre bá fèsì tèmi so mo fẹ́ jáde ńjọ́ ni bọ̀dá ìbá ń dùn mí wọ́n bá gbé mi wọnú ilé wọn bá fà mí sí wọnú ilé wọn ẹ fílẹ̀ kí ló dé tẹ̀ ń fà mí ló ṣẹlẹ̀ ṣe Ṣadé ẹ lọ bá Ṣadé Ṣadé níyàwó yín ẹ lọ bá náà Ṣadé ó kéré èmi ni mo kéré ẹ lọ bá wọn bá explain fún mi ìdí tó jẹ́ bẹ́ẹ̀ pé Ṣadé ń kọ́ṣẹ́ ni ìwọ ń kàwé ni ó fẹ́ lọ sí school ni ṣé nǹkan tó máa fi lọ sí school ẹ nìyẹn you have to face your education mo ní mo ti gbọ́ ẹ ṣe thank you for the advice ẹ ti sílẹ̀kùn fẹ́ máa lọ bó ṣe ní okay kí ló fẹ́ kí n ṣe fún ẹ kí lè fẹ́ ẹ ṣe lè pẹ́ kí n máa lọ kí ló fẹ́ kí n ṣe fún ẹ mo ní kíkẹ́ tí mo fẹ́ kẹ́ ṣe fún mi tí máa fún mi ṣe máa ṣe nǹkan tí àti Ṣadé lọ ń ṣe kí màá tí náà lè máa ṣe náà Bọ́lá ṣé kò tó lè sọ ìṣó máa possible ẹ ṣe lè pẹ́ kí n máa lọ okay calm down ní sùúrù wọ́n fà mí sí mọ́dọ̀ ẹnu wọn ló bí ẹnu mi a ti ń sọ̀rọ̀ ká máa kí sọ̀rọ̀ báyìí kó mo pọ́ níbi ilẹ̀kùn wọn ta nìyẹn èmi ni ìwọ ta ni ibi kọ́ mo bèrè o ìwọ ta ni Ṣadé bọ̀dá bèèrè ló ń bèrè lọ́wọ́ pé ta ló kọ ilẹ̀kùn yẹn Ṣadé mo bí sì máa pè ẹ́ tí máa ti ṣe tán ṣé kò sí máa pè ẹ́ tí máa ti ṣe tán máa lọ máa pè ẹ́ ó ní ṣé wàá òkè ṣé kò sí ọkàn ó bá ń gbé kíní ẹ wá ni o máa gbé lọ ọkọ gbé sẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ máa gbé tí máa ti ṣe tán òkè bí bá ń gbé sẹ́nu ọ̀nà ń gbà yẹn o ẹ má yẹ kó tutù o ó bá lọ bó ṣe lọ yẹn bẹ́ẹ̀ ni kì í sáà má sọ̀rọ̀ gbàtọ́ àtọ́tọ́ ló tẹ́ ní kí n má sọ̀rọ̀ ló tẹ́ ní kí n má sọ̀rọ̀ ó ní má sọ̀rọ̀ ó mọ̀ Ṣadé máa lọ máa sọ everybody ni ojú ọ̀sẹ̀ fún mọ́mí tí ẹ ń gbé bíbá yìí mọ́mí Ṣadé ò gbé bíbá yìí ọmọ rẹ̀ nǹkan tó ń bà mí lẹ́rù gbogbo nìyẹn kò sí bẹ́ẹ̀ mo láìkì wọ ẹ mo láìkì ẹ òkè ìgbà Ṣadé bá yín gbé nǹkan wá nísìnyí ẹ ṣe rántí wípé mọ́mí tèmi ṣe kíní kan kò sí wàhálà ẹ kì í máa lọ Bọ́lá ní sùúrù òkè ní sùúrù náà ló máa ṣe ọ̀rẹ́ ṣe máa sùn mí ní sùúrù ẹni pé mo kéré kí n máa lọ ẹni kí n máa lọ òkè kí ni mo fẹ́ máa dúró ṣe wọ́n bá ṣílẹ̀kùn wọ́n lọ wọ́n gbé oúnjẹ ló wà níbẹ̀ ráìsì yẹn tí wọ́n dé ta sí àwọn ìjà tó wà níbẹ̀ ìjà tó make sense bá ní ṣé máa jẹ mo ní ṣé mo pé ibi ló ń pa mí kó tó bá yẹn fi oògùn fẹ́ sí kèmí jẹ́ kèmí lè máa nífẹ̀ẹ́ Ṣadé àbẹ́gbẹ́ obìnrin àti obìnrin nífẹ̀ẹ́ ara wọn ẹ ó jẹ́ kí n máa jẹ bọ́ọ̀lù ọmọ yẹn wú ọmọ yẹn ṣe máa ronú oògùn fẹ́ yìí oògùn safe mo ní èmi gan safe àbí má wọlé ẹ kí n máa lọ okay nǹkan tó bá ní pé kí n ṣe fún ẹ mo máa ṣe fún ẹ but it's this once I will not do it again
mi ò ṣe once. I want us to be doing it and doing it and doing it. Ṣé you understand me? But that babe, mo like yín now. Ló tẹ̀ ṣe báyìí. Stop it. O like me bí ti báwo. Ṣé àwọn pé okay, o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Máa lọ, a máa sọ later. A máa sọ later àbí. Ó ní ẹ, mi ò jáde ni. Gbà sí mo lọ tán. Mo wà nílé. Mo wá kó àwọn aṣọ mi sílẹ̀. Mo wọ̀ kan singlet. Mo wo ra mi nínú glass. Eléyìí ò fine. Mo tún wò kejì. Mo wọ sọ débi ẹlẹ́ẹ̀keje. Mo wí kan tí mo wọ̀ tó kéré gan. Mi wọ pint sí. Mo dẹ̀ wọ èwo náà mi wọ brass tí mo ṣe kọlẹ̀kùn. Wọ́n ní ta nìyẹn. Mo lé mi ní ìwọ ni. Mo ní Bọ́lá. Wọ́n ní okay. Wọ́n ṣì kí ní ẹlẹ́yìn. Mo wọlé. Mo tilẹ̀kùn. Gbà tí mo tilẹ̀kùn. Mo dúró síwájú wọn. Wọ́n ní ibo ló ń lọ tó ilé lọ fashion parade. Mo lọ fashion parade. Ẹni mo wá bá. Èmi ló lọ wọlé wá bá. Okay. You are looking sweet. Oh fine. Stop jàre. Àǹtí Ṣeun ìwọ pints mo ṣe bọ́ọ̀lù bọ̀dá yẹn ni. Pé ibẹ̀ tí ń ṣeré pani yẹn. Bọ̀dá yìí sáwọn avoid pé àwọn òfin bá mi ní nǹkan papọ̀. Àǹtí Ṣeun bọ̀dá yìí ṣe pé àwọn òfin bá mi ní nǹkan papọ̀. Wọn ò dẹ̀ bá mi ní nǹkan papọ̀ náà. Kò sí eré tí wọ́n bá mi ṣe o. Ṣé ọkọ sọ pé mi ò wọ nǹkan kan. Wọ́n fẹ́ lè ti gbò káwọn márùn-ún bọ̀ ojú ara mi tán. Kò sí eré tí wọ́n bá mi ṣe. Gbẹ́nubọ̀ mi lẹ́ni wí ẹ̀ ní o. Ṣeré pápọ̀ ojú mi ni o. Àmọ́ wọn bá mi lájọṣepọ̀. Ìdí dẹ̀ ni pé wọ́n ní pé àwọn ò ní rọ́bà ìdáàbòbò nílé. Pé àwọn nǹkan báyìí dẹ̀ ló máa ń háyàn lẹ́yìn. Àwọn ò dẹ̀ fẹ́ ọ̀rùn. Àwọn ò fẹ́ wà láǹtà wọn táwọn ṣe wáyé. Nígbà tí wọ́n bá mi lájọṣepọ̀ tí wọ́n ṣe gbogbo ó ní bọ̀tà àwọn máa jẹ́ kí n feel good. Torí àwọn ò ní rọ́bà ìdáàbòbò nílé. Èmi náà bá wọn ṣeré tó pé mo ṣe fún àwọn gan wò pé Bọ́lá wọ́n mi ò mọ̀ pé ó bàjẹ́ tó báyìí o. Stop jàre ṣé mo wájú ọmọ kékeré ni. I am 19 years old now. 19 going 20. Ló ń ṣe tó báyìí. Àǹtí Ṣeun bọ̀dá yìí bá mi ṣeré mi náà bá wọn ṣeré mo dẹ̀ fi kúrò ńbẹ̀. Àtìgbà yẹn wọ́n kí wọ́n lè láwọn sílé àtẹ̀mí o àti Ṣadé eré àwọn àti wọn ojú bá ṣe bá fọwọ́ kàn wọ́n. Stop it. I've told you. Stop it. I won't like it. So wọ́n cut wa wọ́n jẹ́ kéré pa yẹn pé bí àyẹn àbáwá ṣeré àkíyèsí ara wa ṣe gbẹ kò dẹ̀ wáyé wọn láàrin èmi àti wọn. Àǹtí Ṣeun fast forward gbọ́dọ̀ admission èmi lọ sí school no àǹtí mi tiẹ̀ dé bá mi lé bọ́tà dé mi dé bá mi lé wọ́n wo báwo ni kéde kan ó ní àbẹ̀yà tí mò ń sọ fún yín wọ́n wà níbẹ̀ yẹ kí n lọ mú yín lọ bá wọn tí mo rè mí járe okay mo ń bọ̀ bẹ́ẹ̀ mo ti lọ sínú rúùmù àwọn bọ̀dá yẹn nìyẹn láàrin ẹ̀gbọ́n mi tí mo sọ fún yẹn wọ́n fà yẹn àti fi káyọ̀ wọ́n wà lé okay àríwá kí wọn àwọn náà ni mo ètò skul dúró rẹ̀ mi àwọn náà kọ́ àwọn náà ṣẹ̀dí ó rẹ̀ wọn ẹ̀yin náà sọ pé ẹ̀ṣẹ̀dí ó rẹ̀ yín àbí ojú ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì àbí kò sí wàhálà ń bẹ̀ ẹ jẹ́ kí n máa lọ máa wọ̀ máa wọ̀ ṣùgbọ́n àǹtí ẹ̀ fine ó fine sẹ̀ ṣó nídìí wọ́n nídìí ṣó lọ́yàn irú àǹtí ẹ̀yìn báyìí irú yẹn lálẹ́ jì irú yẹn lálẹ́ ṣe kí ni so èmi àti wọn ní ọ̀pọ̀ lẹ́yìn eré pa àjọkọ̀ tá a jọ ṣe yẹn ó jẹ́ mú ó jẹ́ tẹ̀lé mi lọ ní àǹtí mi lélẹ̀ àti Káyọ̀ ẹ̀mí ti dábẹ́ ẹ̀mí ti àti Káyọ̀ àwọn ẹ̀yìn méjì ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ papọ̀ àwọn jọ ń ṣeré ṣẹ̀pẹ́ mi wọ́n jọ sọ̀rọ̀ gbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé báwo ni service àwọn náà sọ pé táwọn náà ti lọ serve so èmi ò tí lọ mi ti lọ school dẹ́kun bẹ̀rẹ̀ service wọ́n jọ ń sọ̀rọ̀ báwo ni kíríkọ́ ọ̀rọ̀ wọn ṣáà papọ̀ economics àǹtí mi ṣe so ọ̀rọ̀ wọn jọ papọ̀ wọ́n jọ sọ̀rọ̀ oh fine that is good that is kíríkọ́ bla 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 ọjọ́ ṣe kíríkọ́ báwo ni service báwo làwọn ọmọ òun yẹn bẹ́ẹ̀ ni ilé haúsá làwọn ti sáàbù àwọn ọmọ yẹn tó pé wọ́n máa tọ́mọ lọ́wọ́ máa wọ jáàbù ọyàn wọn máa wà sáàlẹ̀ wọn máa ti lóbo ó ṣàjọ sọ̀rọ̀ tó ń jọ sọ̀rọ̀ wọ́n ti wà kárí ìdèwé wọ́n ní pé kó máa wọ̀ pé àwọn náà máa wọ̀ ní inú rúùmù wọn mo ṣe sọ fún wọn pé ṣé gbà mí tẹ̀lé pé kí wá lọ mìtà yẹn nìsín ẹ̀sọ̀ yìí sọ pé ẹbí sí àwọn náà sọ pé ẹbí sí ẹ̀yìn méjì so èmi náà ti torí pé táyà ti kọ́ṣọ̀ wọn àgàn pé stop wọ́n ti pè mí tó kó yín pé nǹkan táwọn ṣe ń jọ ẹ̀gàn àwọn ṣetán inú àwọn ò dùn pé so kì í má ẹ̀bá ò pé nǹkan báyìí lè ṣe láàrin ìmọ̀ tán pé Ṣadé yẹn gan náà bí ní pé fọ́ọ̀sì àwọn náà ni bọ̀ torí pé Ṣadé kò gbé bíbẹ̀ lẹ́ka àwọn ṣètò táwọn ṣe àwọn dé lọ rọ́bà dára bọ̀ fún mo sọ pé bẹ́ẹ̀ wọn lóyún kan fún àwọn àbẹ́ni tí pé àwọn ò fẹ́ wà lá wọ́n dẹ̀ kọ́ṣọ́nà àwọn méjì wọn dẹ̀ bá ní nǹkan kan papọ̀ àbí bá a sọ nǹkan papọ̀